Káyé ládùn ún lọ lórílẹ̀-èdè ya yèyé bọ́ síta sọ̀rọ̀ ẹnìkan ni. Sọ̀rọ̀ èèyàn ó kan mùsùlùmí ó kan kìrìsìtẹ́nì ó kan alábàláyé. Ó ga o. Tí mo fẹ́ pa á ni. Mo mọ kí ló ṣẹlẹ̀ gan. Ó yá mo lápè gbogbo ní ni. Kí la rí gbọ́. Kí mo bí lọ ní gbòòrò. Kí ló bí lọ ní gbòòrò. Ọkùnrin ọmọ láti bí ọ̀sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀. Láti gbà fún ẹsìn gbalẹ̀ mọ̀. Òjò rírọ̀ òdùn mi ràn mí. Nígbà tí ta gbogbo alájọ́ wọ́n lò wọlé òfin ọ̀la yìí ṣe á pọ̀ wá nítorí ọjọ́ ìjà. Ó ti já ibi mo bá ọ dà. Wọ́n tó tún ní mutí. Ọmọ ń mutí. Ṣé ọmọ yẹn ọmọ kan kò ní láti kọ sílẹ̀? Wọ́n ti kọ sílẹ̀. Mẹ́mọ̀. Dìde gbogbo ní Mẹ́mọ̀. Gbogbo dára gbọ́dọ̀ jẹjà o. Ẹ kan ẹlòmíì. Bẹ́ẹ̀ ni ò ẹni gbogbo dára lẹ́lọ. Kó ṣe é kọ́ mi fojú burúkú wò bí yẹn. Gbogbo dára lẹ́yìn. Màmá ń bọ̀ là ń lọ tá à ń lọ tá à ń lọ. Màá kọ ilé bẹ́ẹ̀. Àwa wù. Ó yá sọ̀nù bọ́ síta ọ̀rọ̀ wà nílẹ̀. Tẹ̀lé mi kíákíá. Màmá yẹn gẹ́sẹ̀ lẹ́kọ̀ọ́. Ó kan Yorùbá ó kan Nàìjíríà lápapọ̀ lórílẹ̀-èdè ní India alágbàjá. Ó jẹ́ gbogbo ní ó jẹ́ tẹ̀lé mi. Pé kí ni ọtí rẹ̀ ọ̀rẹ́ sílẹ̀ ọ̀rọ̀ ọtí ló bọ̀ ọtí ti sùn ẹ́. Ìgbà fún ìdámidó àgbà fún ìdásí. Múra sí lórí kí n àwa kékeré o lórí ọ̀rọ̀ Nàìjíríà máa tún ọmọ sílẹ̀ ọ̀ máa tún ọ̀gá sílẹ̀ nínú ìgbèkùn wà láti bí ọ̀sẹ̀ mẹ́ta bá a tún ọ sílẹ̀ àdúrà orúkọ dé ẹ̀mí lọ olú àkọ́kọ́ nínú ìgbèkùn olú ẹ̀sùn wọn sílẹ̀ olú ẹ̀sùn wọn sílẹ̀ ló wà wá ó yẹ kó sókè fẹ́ àwa wù mí kọ́ gbàdúrà lédè sílẹ̀ gbàdúrà ọ̀rọ̀ ìṣòro ẹ̀mí kan Ọlọ́run Elédùmarè àní àfọwọ́gé tó di ọ̀sẹ̀ bọ̀sẹ̀ tó parí kò tó sílẹ̀ àdúrà ní orúkọ Jésù ẹ̀mí lọ olú ẹ̀sùn wọn sílẹ̀ olú ẹ̀sùn Olúwa wa àmín ìgbàgbọ́. Dreams in their hearts and hope in their eyes. Her mother's blessing, her father's smile, promises waiting on the other side. Now every sunset feels heavier than before, and every knock on the door makes the family hope once more. We hear the updates, we follow the news, but waiting has become their daily truth. Rashida's name has become a prayer, and Joshua's mother still leaves his room untouched. Somewhere Deborah's family's counting the days, holding on to faith in 1,000 different ways. Koyakile ko ibi beru, koyaki awobi, mama di omo wonwa. A school should not become a place of fear. Parents should not wonder where their children are. Tẹni dé la rí àdèmọ̀ tẹ̀lé níbọ̀ àti kí gbó àdúrà sókè kọ́nà ọba àti ọ̀sílẹ̀ lórúkọ Jésù ẹ̀mí bò olú ẹ̀sùn wọn sílẹ̀ bọ́sẹ̀ ìṣó jálẹ̀ olú ẹ̀sùn wọn sílẹ̀ olú ẹ̀sùn wọn sílẹ̀ ọmọ rẹ̀ fún oúnjẹ o. Kí ló dé tá a fi ṣeré pẹ̀lú ọjọ́ ọ̀la wa? Empty classrooms. Who will explain this pain when Emmanuel, Hannah and Jacob are not seen again? Rashida, Joshua, Deborah, where have they gone? Aisha and Samuel, how did this go so wrong? Taloma down, Talonio Juice. Who will answer? Who will take the blame when childhood is stolen in a country like this? Ti ayélujára ọlọ́ba tú sílẹ̀ àmín bá tú sílẹ̀ o àmín Jésù Olúwa wa àmín fọkànbalẹ̀ kọ́sẹ̀ tó parí àárín ìyanu ìjà máa relé.